kọ́dá ọba kọ́dá ọba ṣẹ̀dárun ni mo rí balò ní kó má ṣe wéwé bí o òjò lórí mọ̀rọ̀ kẹ́kẹ́ bí o afẹ́fẹ́ lórí mọ̀fẹ́ kan gbogbo làbójúmọ́ bá ti mọ̀ kára efile wá mi lò ẹgbẹ́ ọpẹ́ ló yẹ lò orin ọpẹ́ ló yẹ mú bẹnu ẹni tó sùn tó jí mebóre lódùmarè ọba ni adémọ́lá ọmọ adédòkun mo ní òun gbéra ń lẹ̀ ẹsẹ̀ ìjọyà dákun mo ní òun mi kan ọmọ nítorí bàbá òní ní sọjọ́ bí rẹ kórìjẹ òpẹ́ láyé bíkú ń pa lọ́tún tí ń pa lọ́sì kó má níyàlé rẹ rárá òní tíbẹ̀ lóní tẹ láwùjọ àwọn olóríire ẹ bá mi kí aláṣẹ bashmol ventures tí wọ́n ń bẹ ní gbàgede alhaji bashiru mi ti ń bẹ nílùú ọba ní ọkọ̀ ọba adáhùn bá kò má ní sá ọ̀rẹ́ sẹ́ọ̀jà rẹ ní ìlà ńlá lèwe sápónúwé orí ńlá ní kó wá wálé o orí owó orí ọmọ àlàáfíà àìkú tí wọ́n ṣe balẹ̀ ọ̀rọ̀ ní kó wá wálé o adémọ́lá máa gbọ́ o agogo dédé ró kọ́ńgó kọ́ńgó àwọn ọmọ rẹ aya rẹ ọmọ ọmọ rẹ lóní ọ̀làdì méjì máa bá mi gbin bàbá dáadáa ni wọn bọ tá a fi tọrọ ọkọ wọn rí kàtà ń papò ó súré tètè ó dilé àwọn bàbá rẹ níye mẹtù ìgòsùn tí ń bẹ nílé olùyọ ilé ọmọ ẹjọ orosùn Ìbàdàn ìbánisọ̀rọ̀ àìmúnilọ sójókun ẹlẹ́yẹlé lómi títẹ̀rù tọ ọmọ láì kó mu àṣejì rẹ̀ lómi abòmúbu ẹni lè Ìbàdàn ọmọ ẹ̀yin ní Ìbàdàn mèsì ọgọ́ tí fi kára ń bọ́ọ̀rù mu mọ́sùmọ́sọ ní tèkó lé wọ́mùwọ́mù ní tẹ́fẹ́dùn wọn kọjá rẹ́nu ìjà gbòòrò láàrún àwọn Ìbàdàn adémọ́lá ìwọ lọmọ agbọ́ sẹ́sẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yáyà ogun mọ́yà ẹni òkè gúrútú igbó ní bàbá yìí ti ń bọ́ sábàárì igbó ṣùrùtẹ́ tí ń bológun wọ́n ní ológun ìṣeré wọn sábàárì òun kọjá ọjọ́ tó bá dídọ̀ ọjà ẹja àjọ ránṣẹ́ pé sábàárì bòdìjọ́ eré ẹja àjọ ránṣẹ́ pé ológun àgbò dúdú ní bàbá yìí fi ń bọ́ sábàárì ewúrẹ́ dúdú ní bàbá yìí fi ń bológun márí máa kọgun ìlú òjò ìlú àjàyí ìlú ìbíkúnlé ìlú ògúnmọ́lá ròdògbò kẹrin lójú ogun owó àtòkòtò kẹ́ńbẹ̀rẹ̀ bí ìjà olópin mọ̀lẹ́nìyàn lọ́gbọ́n yan kí àríkèyàn gbọ̀ngàn òjò lárómiwẹ̀ nílé àrólú owó ní bàbá yín kún jẹ́ olópin ará ògbójò sọ́bọ̀yọ̀ kéjìníkún yín ọmọ ike mi ò jọ tó yá ẹ má ṣe gbé mi fọ́yà ọmọ yín mi ò jọ tó sà ẹ má ṣe gbé mi fòsà láwẹ̀ ní bàbá yín kúké ọmọ oníkẹyìn gẹ́dẹ́ egun wádìí mẹ́fà lóògùn ilé èsè tóbìnrin òkun máa ń wo ni pàkà lódì mẹ́fà nígbàlẹ̀ kí ní ṣe tóbìnrin ò máa wo ẹ̀wà sọ eégún bó ṣe lu kámi lára bàbá ẹ̀yìn bí àjèrè ẹ̀yìn kúló kíròpin nígbàlẹ̀ kó ti gbòòrò ó sẹ́ kó ti gbàlẹ̀sẹ̀ èyí tó bá ti gbòòrò ó sẹ́ aṣọ rẹ̀ agbóògàn ní awúgbọ̀n ògbọ̀n ni èyí tó bá ti gbòòrò ó sẹ́ ajá kìkì aṣọ ẹ̀sà òpin ará ògbójò nílé bàbá tó bí ọlọ́mọ wọn é fọkàn kanlẹ̀ nígbàlẹ̀ béèyàn fọkàn kanlẹ̀ nígbàlẹ̀ wọn ní kó sá bàbá rẹ lọ́kọ́ èmi ò mà ní fọkàn kan bàbá ẹ̀yìn ni mo ní mo wo wájú olóògbòjò mo rí gba eégún mo wọ ẹ̀yìn olóògbòjò mo rí gba eégún mo wò ké mo rí gba eégún o mo wò lẹ̀ mo rí gba eégún mo ní n ò rí ibi tí n ò ká ẹgbẹ̀rún eégún sí nílé mọ bàbá tó bí ọlọ́mọ ni ẹ̀sà tó lòpin mo rẹ̀yìn oró mo yà sùn kèsì nílé bàbá tó gbó bí ọlọ́mọ ni adémọ́lá ọmọ adé ni ó adé rẹ ò ní sí iwájú lọ́ọ̀mọ lọ ni ò ní dẹ̀ni ẹ̀yìn láti Olódùmarè ọba ni àwọn ọmọ rẹ aya rẹ náà ní mọ̀ kí ọlógún lógún náà ní wọn kí ọlọ́gbọ́n lọ
ọgbọ́n ni iwájú lọ́ọ́ mọ̀lẹ́ òní dẹ̀ni ẹ̀yìn lásán Olódùmarè ọba ni ọba wa níta ní nǹkan lè wí látọ̀ ẹ̀pọ̀n ni máa wí fún ọ̀pọ̀ láti méjì lèmi kún jẹ́ arómìíràn ọkọ ni wàsá ní ìṣẹ̀lẹ̀ bàbá tó bèbí lọ́rùn ó ti sọ gbélé yìí kò ní jáse mọ́ kò ní jáse mọ́.